Yorùbá. Yoruba land. Ọba Ọ̀ní Ifẹ̀. Ọ̀ní of Ife. Ọba Aláàfin The Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ọba Èkó. And the Lagos king. Ọba Ìrèlè. And the Rele king. Ọba Àjàgbà. And Ajagba king. Gbogbo àwọn ọba tó wà ní ọba ilẹ̀ Yorùbá. And all the Yoruba kings. Aláké Abẹ́òkúta. And the Alaki of Egba land. Ọba Ìjẹ̀bú. And the Jebu king. Gbogbo àwọn lọ́balọ́ba pàápàá tó jẹ́ tilẹ̀ Yorùbá ẹ kóra yín jọ. All the kings should gather themselves. Ẹ má gba owó oṣù mọ́ wọn lọ́wọ́ ìjọba. Don't collect salary from the government again. Ìyẹn ló fà á tí àwọn tó ti kọ́kọ́ gba Nàìjíríà tó fi ń yọ àwọn ọba kúrò lórí oyè. That's why those that came to Nigeria now dethrone the kings anyhow they like. Ọba ló lè yọ kúrò lórí oyè, wọn ò lè yọ ọba kúrò lórí oyè. It's the king that has the right to dethrone anybody. They have no right to dethrone any king. Tó bá di pé bá ń gbawó lọ́wọ́ local government chairman yín. If you are collecting money from a local government chairman, State ló ń fún yín ní ọ̀pá àṣẹ. that state gives you the mantle of leadership. Ẹ lẹ́nu gẹ́gẹ́ bí ọba o. You have no right as a king. Ẹ lẹ́nu gẹ́gẹ́ bí You have ọba. no right over them. Aláṣẹ ni ọba. King is a man of Báyìí authority. sí ọba ò láṣẹ mọ́ o. Now, king has no more authority. Chairman ajókòó sí ọ́fíìsì ẹ̀ a máa ránṣẹ́ pé odidi ọba first class pé kó wá bá wọn lọ́fíìsì. The chairman will be in his office and calling for a first-class king to come and meet him in his office. Wọ́n ní tá a bá ń ṣe òṣèlú ọba gan ní òṣèlú. They say kings shouldn't partake in politics. Kings are politicians. Ẹ mọ̀rúkọ ọba ní ọba tó ba lórí ohun gbogbo. They say kings controls over things. Àwọn ọba ti wá tara wọn ní ọ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. The kings have sold themselves cheaply. Àwọn ọba láyélúwà tó yẹ pé òun lọ́lọ́ ń gbé ayé fún tó ń gbé ìlú fún. The kings that God has given the power of authority over the land, Wọ́n á máa bẹ̀ sí sá pẹ̀lú a máa sá tẹ̀lé gọ́vnọ̀. they'll be running after the Wọ́n á government, máa sá tẹ̀lé chairman local government. running after the local government Kí ló fà chairpersons. á? Why? Ọ̀pọ̀lọpọ̀ wọn ń wá ohun tó máa jẹ. Most of them are looking for what they will eat. Ẹ jẹ́ wá sọ fún gbogbo èèyàn ọba. Let me tell you, the kings, Kò sí ọba kan tọ́lọ́hún yàn nínú ayé ìtọ́lọ́hún òfin ní ohun tó máa jẹ. there is no king being appointed by God that God has not given what he will eat. Àyàfi ọba tó tún fẹ́ kọjá àyè ẹ̀ lókùn. Unless the king that wants to exceed his boundary. Ẹ̀yin ọba lèmi bẹ̀rù. I fear you kings. Ẹ̀yin ọba ni mo wá rí fún. You are the one I respect. Nítorí pé Bíbélì ti jẹ́ kí n mọ̀ wípé a kì í bọ́ba jà pé Ọlọ́run kan ló ń yan ọba. Because the Bible made me to know that we don't fight with kings. It's only God that can choose a king. Adóníjà tó fẹ́ bá Dáfídì jà ní orí oyè kí ló gbẹ̀yìn ẹ̀ wọ́n gé orí ẹ̀. Adonijah that wanted to fight with David while he was on throne, what ended his life? They beheaded him. So ẹ̀yin Yorùbá Yoruba people, Yorùbá ọba Yorùbá all the Yoruba kings, ẹnu mi gbà á I have the mouth láti to sọ say it, wípé ẹ má ẹ bá gba owó oṣù mọ́ lọ́wọ́ ìjọba. to tell you to stop collecting salaries from the government. Somebody kí ló dé? If they ask you why, Ẹ lẹ́ẹ̀fẹ́ kàn máa control yín I mọ́. don't want the government to be controlling your affairs Ẹ again. máa control ìlú yín. You will be controlling your thought Ohun tó bá yourself. fẹ́ fi help ìlú yín kàn mú wá kó wá help Whatever they ìlú. wanted to help you with, they should come A and help you with nígbà it. àṣẹ lọ́wọ́ yín mọ́ pé a fẹ́ jọba. You will not receive terms of office from me to be kings. Ọba tó bá jẹ́ chairman ní local government yẹn tàbí ní state yẹn ó lè fi ọba míì jẹ. And whatever king that is a shaman can now enthrone another king. Ẹni tó fún ẹ ní staff of office ó lè gbà padà lọ́wọ́ ẹ̀ náà. Somebody that gives you staff of office can collect it back. Wọ́n wá bẹ̀rẹ̀ sí yọba bíi jìgá. They start dethroning kings the way they like. Ọba wa di ẹni tó fi ń ṣeré kiri. They are not toiling with the kings. Orí adé tí ń sùn ta ó wá bẹ̀rẹ̀ sí sínú gbó. And the king that shouldn't sleep outside are now being banished. Chairman local government ó wá sọ fún ọba pé tẹ́ ẹ bá ṣọ́ra máa wọ́ọ̀kà máa yọ yín kúrò bẹ́ẹ̀. A chairman of a local government is telling the king that if you are not careful, I will dethrone you. Gọ́vnà tó yẹ pé ìwọ gọ́vnà ó lọ sáré bá ọba ó dọ̀bálẹ̀ fún ọba ó wá di wípé ọba wa jẹ́ ẹni tó fi ń ta yín báyìí. The governor that was prostrating for the king when he was ordained. Psalm 21 kó bá mi kà á ẹ̀yin ọba ẹ gbọ́ kẹ́ gbọ́ ohun tí Bíbélì sọ. Yorùbá ni mò ń sọ Yorùbá ni kò kà Yorùbá Psalm 21 kí gbogbo ẹ̀yin ọba kẹ́ máa gbọ́ kẹ́ máa wo agbára tọ́lọ́run fún yín kẹ́yìn gọ́vùnà náà kẹ́ máa gbọ́ agbára tọ́lọ́run fún àwọn ọba. Ẹ̀yin ọba ẹ má fira yín ṣeré mọ́ ẹ má yẹ kí gọ́vùnà máa halẹ̀ mọ́ yín ẹ má yẹ chairman local government máa halẹ̀ mọ́ yín ẹ má ẹ bá gbà wọ́n láàyè láti halẹ̀ mọ́ yín. Ìlú lẹ wá ṣiṣẹ́ fún Ọlọ́run ló yàn yín ṣùgbọ́n tẹ bá wá bẹ̀rẹ̀ sí ń gbowó lọ́wọ́ àwọn chairman local government lọ́wọ́ gọ́vùnà wọ́n máa rí yín fín. The money you collect. Nígbà ẹ máa jà fún ni ó lè pẹ́ kó tó ṣẹlẹ̀
ṣùgbọ́n ẹ jà fún. Ó lè pẹ́ kẹ́ tó gbòmìnira ẹ̀yin ọba, ẹ jà fún. Ó lè pẹ́ kó tún fi òfin tí mo sọ yìí kó tó fi sínú òfin. Ó lè pẹ́ ṣùgbọ́n ẹ jà fún. Tó bá sáàkì gbogbo yín ẹ kúrò lórí oyè fún wọn. Ẹ wá kúrò bẹ́ẹ̀ kẹ́ máa lọ bá alálẹ̀ ìlú yín, kẹ́ máa fọwọ́ yín gbá orí yín. Wọ́n á dá yín padà lẹ́sẹ̀kẹsẹ̀. Bible tó support nìyí. Ó yá sọ. Psalm 21. Yes. Ọba yóò máa yọ̀ ní agbára rẹ Olúwa, àti ní ìgbàlà rẹ yóò ti yọ̀ pọ̀ tó. Ìwọ ti fi ìfẹ́ ọkàn rẹ̀ fún, ìwọ kò sì dùn ní ìbéèrè ẹnu rẹ̀. Nítorí ìwọ ti fi ìbùkún oore kò ó ní ọ̀nà, ìwọ fi adé kìkì wúrà dé ní orí. Ó tọrọ ẹ̀mí lọ́wọ́ rẹ, ìwọ sì fi fún un. Àní ọjọ́ gígùn láì àti láíláí. Ògo rẹ̀ pọ̀ ní ìgbàlà rẹ, ìyìn àti ọlá ńlá ni ìwọ fi sí lára. Nítorí ìwọ ti ṣe ní ẹni ìbùkún fún jùlọ títí ayé. Ìwọ sì fi ojú rẹ mú yọ̀ gidigidi. Nítorí tí o bá gbẹ́kẹ̀lé Olúwa, àti nípa àánú ọ̀gá ògo kì yóò ṣípò padà. Ọwọ́ rẹ yóò wà gbogbo àwọn ọ̀tá rẹ̀ rí. Ọwọ́ ọ̀tún rẹ ni yóò wá àwọn tí ó kórìíra rẹ̀ rí. Ìwọ ṣe wọ́n bí ìléru oníná ní ìgbà ìbínú rẹ̀. Olúwa yóò gbé wọn mì ní ìbínú rẹ̀. Iná náà yóò sì jó wọn pa. Èso wọn ni ìwọ ó run kúrò ní ilẹ̀, àti ru ọmọ wọn kúrò nínú àwọn ọmọ ènìyàn. Nítorí tí wọ́n ń ro ibi sí ọ, wọ́n ń gbèrò ète ìwà ibi tí wọn kì yóò lè ṣe. Nítorí náà ni ìwọ ṣe mú wọn pẹ̀yìndà. Nígbà tí ìwọ bá fi ọfà rẹ kàn sán sí ojú wọn, kí ìwọ kí ó máa lékè. Olúwa ni agbára rẹ, bẹ́ẹ̀ ni àwa ó máa kọrin tí ó sì máa yin agbára rẹ. Ọ̀rọ̀ ọba nìyẹn, aláṣẹ ni ọba. Psalm 21 ẹ lọ kà á. Ìwọ gómìnà, ìwọ chairman local government, ẹ lọ kà á. Ọba lèmi ṣùgbọ́n ọba Ọlọ́run lèmi, mi ń ṣe ọba ayé. Ṣùgbọ́n mo wá sọ fún yín lónìí ẹ̀yin ọba, ẹ má sọ pé báwo ló ṣe fẹ́ rí bẹ́ẹ̀. Ẹ jà ìjà yẹn, tó bá pẹ́ wọ́n á fi yín sílẹ̀ fún ara yín. Ẹ̀yin lẹ lè yọ gómìnà, gómìnà ò lè yọ yín. Ẹ̀yin lẹ lè sọ pé àwa ọba ìlú yóò stéètì yóò àfẹ́ gómìnà mọ́. Ẹ máa yọ bí ìjìgá ni, kì í ṣe kí gómìnà kan wá dìde kó wá yọ yín bí ìjìgá. Kó tó pẹ́, kó tó yá, Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣó ń gbọ́. Aláàfin ṣó ń gbọ́. Ọba Èkó ṣó ń gbọ́. Ọba Abẹ́òkúta Aláké ṣó ń gbọ́. Ọlọ́wọ̀ Fọ̀wọ̀ ṣó ń gbọ́. Dèjì Àkúrẹ́ ṣó ń gbọ́. Gbogbo ilẹ̀ Odòduwà ṣé ẹ̀ ń gbọ́. Á nà yín mú ọdún kan, ọdún méjì tẹ́ máa fi ja ogun náà ẹ̀ lè bọ́. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ̀ ní jagun náà kọ́ má bàa yọ yín, mistake la ṣe o. Ọba òde kì í ṣe mistake, ẹ̀yin ọba ẹ̀ pẹ́ láyé o. Nínú ètí mo wá sọ ìtàbá rẹ̀ ní tó fẹ́ takò mí, ó rò lọ́wọ́ láti takò mí. Ó máa ṣubú kó tó dẹ́dọ̀ mi. Àmín Jèhófà. Bàbá mi àti Ọlọ́run mi, súre fáwọn ọmọ rẹ. Àmín Jèhófà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín Jèhófà.